kí wá lẹ fẹ́ pa Aláàfin Ọ̀yọ́ rẹ́ gbogbo ogun tẹ́ ń gbé lórí Aláàfin Ọ̀yọ́ ìmọ̀tún ìmọ̀jọ ni ìmọ̀ yóò ní jọ gbogbo yín gbogbo ẹ̀yin ládéládé gbogbo ẹ̀yin ládéládé tẹ́ ẹ̀jọ́ ń sowó pọ̀ láti gbógun ta Aláàfin Ọ̀yọ́ ẹ̀yin ni Ọlọ́run ẹ ti wá gbàgbé pé tẹ́ ẹ bá pàtà Aláàfin Ọ̀yọ́ rẹ̀ ẹ̀yin náà parẹ́ nìyẹn torí yọ tẹ́ ẹ bá ní iṣu wọ́n á sọ fún yín pé níbo lẹ ti wá ẹni tẹ́ ẹ lè sọ̀rọ̀ yín mọ́ tẹ́ ẹ lè lọ́sẹ̀ mọ́ tí wọ́n fi recognize yín Aláàfin Ọ̀yọ́ yìí náà ni tí ọ̀pá sálàfin Ọ̀yọ́ ẹrú lẹ́yìn náà kò sí ogun tẹ́ ẹ lè jà bẹ́ẹ̀ bá fi ta Aláàfin Ọ̀yọ́ ṣe ẹrú ni yín ta ló liberate everybody Aláàfin Ọ̀yọ́ ni ó ń dàtà lẹ ti jẹ́ èèyàn ó ń dà Aláàfin Ọ̀yọ́ ni kí ló dé ọmọ ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yè tán ẹgbẹ́ ọ̀gẹ̀dẹ̀ ẹfẹ́ gbé ọ̀gẹ̀dẹ̀ dànù Yorùbá ẹ̀rù yín bà mí tí wọ́n bá rọ́pọ̀lọpọ̀ ìlú tí wọ́n ń sọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ láì dá àbí tí wọ́n ń sọ̀rọ̀ Ọ̀yọ́ láì dá máa wò pé ṣé ẹ ti gbàgbé ìpìlẹ̀ ni bẹ́ẹ̀ bá ní àwa la jagun àwa la ṣe kíní kan ṣé ẹ jagun lásán ni ta ló kó yín jọpọ̀ síbi tẹ́ ẹ wà ta ní fi yín joyè nígbà ayé ìjọ ni nígbà ayé kíní kan ni àmọ́ wàsáyé ìjọ ìtàn tí yín àwa máa dà wọn kan láàmú ní ìsìn àmọ́ wàsáyé ìjọ ẹ̀yin àwa sọ pé ẹjọba láwọn kan lórí ṣé láyé ìjọ ohun tí wọ́n lo fàdá alápà tí wọ́n ń bẹ́ orí àwọn èèyàn tó bá ń jáde lọ jagun sí ilẹ̀ ṣe ní ìsìn tó ẹgbẹ́ ayé ìjọ ń bá Aláàfin Ọ̀yọ́ bá rù tó ẹgbẹ́ tẹ́ ń sọnù ẹ̀yin náà lásẹ̀sì lórí ẹnìkankan láti rú ẹnìkankan mọ́ ẹ̀dúró sáyé yín local government bá ti wà ẹ̀dúró sí local government tí wọ́n kálukú